A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé Owódùn ní Ibrahim Olúwatósìn tí gbogbo ènìyàn mọ̀ sí Primeboy tí wọ́n kéde lánàá wípé wọ́n ń wá ti lọ jọ̀wọ́ ara rẹ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá. Agbẹnusọ ọlọ́pàá Benjamin Hundeyin ló fìdí ẹ̀ múlẹ̀ lónìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X. Ìròyìn jábọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá kéde wíwá Primeboy lẹ́yìn tí ó kọ̀ láti fèsì sí ìwé ìpè tí wọ́n fi ránṣẹ́ sí i láti ìbẹ̀rẹ̀ ìwádìí lórí ohun tí ó fa sábàbí ikú olórin Ìléríolúwa lọ́ba tí gbogbo ènìyàn mọ̀ sí Mohbad. Bákan náà ni wọ́n fi kún un wípé kọmíṣánná ọlọ́pàá Ìdòwú Òǹwòhùwà yóò ṣe ìdálọ́lá mílíọ̀nù kan náírà fún ẹni tí ó bá lè ṣe alamí lórí àti ráwọ́ tó o. Hundeyin ní lẹ́yìn ìkéde yìí ni Primeboy jọ̀wọ́ ara rẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ti fi sí àhámọ́ fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò àti àwọn ìgbésẹ̀ tí ó kàn. Bí ó ti fi dá àwọn ará ìlú lójú wípé àwọn yóò ṣe ọ̀ríkínniwí gbogbo ìwádìí tí ó bá yẹ. Ó ní gbogbo àwọn tí ajé ìwà ìbàjẹ́ yìí bá símọ́ lórí ni yóò fojú winá òfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ alámòójútó ọkọ̀ ìrìnnà ní ìpínlẹ̀ Èkó, Lagos State Sector Command of the Federal Road Safety Corps (FRSC) ti sọ wípé ó ṣeé ṣe kí àwọn gbé ọ́fíìsì wọn kúrò ní iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ Council ní Ọkọ́ta Ìsọlọ̀. Èyí ń wáyé lẹ́yìn tí àwọn tínú ń bí ṣe ìkọlù sí iléeṣẹ́ wọn ní òwúrọ̀ ọjọ́ Ìṣẹ́gun. A gbọ́ wípé àjọ FRSC àti àwọn àjọ alámòójútó ojú pópó mìíràn ni ó jọ ń lo ọ́fíìsì yìí papọ̀. Ìròyìn jábọ̀ ní ọjọ́ Ìṣẹ́gun wípé àwọn ọ̀dọ́ tínú ń bí láti Àgọ́ Palace ní Ọkọ́ta dáná sun iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ Council pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ inú ọgbà ni wọ́n dáná sun. Bákan náà ni wọ́n dáná sun yàrá FRSC pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ohun ìní wọn. Àwọn ọ̀dọ́ wọ̀nyí ni wọ́n fi ẹ̀hónú hàn lórí ikú àwọn méjì nígbà tí aáwọ̀ ṣẹlẹ̀ láàrin òṣìṣẹ́ LASTMA, òṣìṣẹ́ ọlọ́pàá àti dẹ́rẹ́bà ọkọ̀ lágbègbè. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni adarí àjọ FRSC Babátúndé Fárinlóyè ti sọ èyí. Ó ní èyí kìí ṣe ìgbà àkọ́kọ́ tí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yóò ṣẹlẹ̀. Òun sì ti kọ lẹ́tà sí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ Department of State Services (DSS) ṣùgbọ́n wọn kò tíì ṣe ohunkóhun sí i. Ó ní bákan náà ni òun sọ fún kọmíṣánná ọlọ́pàá wípé iṣẹ́ àwọn LASTMA àti ọlọ́pàá ń fa àkóbá fún un. Fárinlóyè ní bí ó bá yá yálà kí wọ́n kó ẹrù wọn tàbí kí àwọn kó ẹrù àwọn. Ó ní gbogbo ìgbà tí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bá ti wáyé ni àwọn ará ìlú máa ń ṣi òṣìṣẹ́ FRSC mú fún LASTMA. Ó ní àwọn mìíràn kò mọ ìyàtọ̀, wọn á kàn bẹ̀rẹ̀ sí í ṣe ìkọlù sí wọn tàbí ohun ìní wọn. Títí di àsìkò ìkóròyìn yìí jọ, agbẹnusọ àjọ LASTMA kò tíì fèsì sí gbogbo ìbéèrè tí wọ́n fi ránṣẹ́ sí i. Bẹ́ẹ̀ ni àwọn alámòójútó LCDA kérora lórí ìṣòfò dúkìá láti ọ̀dọ̀ àwọn tínú ń bí. Ó ní àwọn ti gbé ìgbésẹ̀ tí kò ní mú kí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wáyé mọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé ìfowópamọ́ àgbáyé World Bank ti ṣe àkọọ́lẹ̀ owó náírà gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn owó tí ó tàbùkù jùlọ ní ilẹ̀ Áfíríkà. Gẹ́gẹ́ bí àlàyé World Bank, owó náírà fìdí rẹmi pẹ̀lú 40 nínú ìdá ọgọ́rùn-ún 40% fi tako owó dọ́là bẹ̀rẹ̀ láti oṣù kẹfà. Wọ́n ṣe àfihàn rẹ̀ nínú ìwádìí Báǹkì Àgbáyé tí wọ́n pe àkọlé rẹ̀ ní Africa's Pulse. Ní báyìí, owó náírà àti kwanza owó Angola wà lára owó tí iye rẹ̀ dì mẹ́rí jùlọ. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé òfin Central Bank ni ó túbọ̀ ṣe àkóbá fún owó pẹ̀lú bí wọ́n ṣe yọ gbèdéke kúrò lórí okòòwò fún owó kwanza. Wọ́n ní ó jẹ́ ìpinnu Central Bank láti máa ṣègbélẹ́yìn owó nítorí owó epo tí ó lọlẹ̀ àti gbèsè tí wọ́n ní láti san. Lára àwọn owó orílẹ̀-èdè mìíràn tí ó fara kááṣá nínú ọdún yìí ní ilẹ̀ Áfíríkà láti rí South Sudan pẹ̀lú 33%, Burundi pẹ̀lú 27%, Democratic Republic of Congo pẹ̀lú 18%, Kenya 16%, Zambia 12%, Ghana 12% àti Rwanda 11%. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé pàṣípààrọ̀ owó lọ́jà àgbáyé náà jẹ́ ìṣòro tí ó ń kojú àwọn orílẹ̀-èdè.
kan ní ẹkùn Áfíríkà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Mínísítà láti ìpínlẹ̀ Kaduna Balarabe Abbas tí ó dákú nígbà àyẹ̀wò lánàá Ọjọ́rú ní ilé ìgbìmọ̀ ti sọ wípé ìrẹ̀wẹ̀sì ọkàn ni ó fa ìṣẹ̀lẹ̀ yìí exhaustion. Abbas wà lára àwọn mínísítà mẹ́ta tí ààrẹ ṣẹ̀ṣẹ̀ fi orúkọ wọn ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ fún àyẹ̀wò. Ní ọjọ́ Ìṣẹ́gun ni ààrẹ Bọ́lá Tinubu kọ lẹ́tà sí ààrẹ ilé ìgbìmọ̀ Godswill Akpabio kí ó ṣe àyẹ̀wò àti ìbuwọ́lù àwọn wọ̀nyí fún ipò mínísítà. Níbi àyẹ̀wò ni Abbas ti dákú kí wọ́n tó gbé e dìgbàdìgbà relé ìwòsàn. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí ni Abbas jábọ̀ fún àwọn akọ̀ròyìn lónìí lórí ohun tí ó fa sábàbí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ó ní ara òun ti balẹ̀ báyìí, wọ́n ti ṣe ìtọ́jú òun, ìrẹ̀wẹ̀sì ọkàn ni ó ṣe òun. Lẹ́yìn èyí ni wọ́n bu ọwọ́ lu àyẹ̀wò Abbas pẹ̀lú dókítà Jamila Ibrahim àti Ayọ̀délé Ọláwándé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ilé-ẹjọ́ tó ga jùlọ Supreme Court ti fi ìdájọ́ sí ọjọ́ 15 oṣù Kejìlá fún ẹjọ́ kòtẹ́milọ́rùn tí ìjọba àpapọ̀ àti adarí ajìjàǹgbara ilẹ̀ Biafra Indigenous People of Biafra IPOB Nnamdi Kanu. Ilé-ẹjọ́ mú ọjọ́ yìí lẹ́yìn tí agbẹjọ́rò ìjọba àgbà amòfin Tijani Gazali àti agbẹjọ́rò Kanu àgbà amòfin Mike Ozekhome ṣe àgbékalẹ̀ tó gbẹ̀yìn. Ìjọba àpapọ̀ fẹ́ kí ilé-ẹjọ́ dá ìgbẹ́jọ́ Kanu nù lórí ẹ̀sùn wípé síwájú àkókò yìí ilé-ẹjọ́ dá kí wọ́n yọ̀ǹda rẹ̀ nítorí wọ́n mú un padà wá sí orílẹ̀-èdè ní ọ̀nà àìtọ́. Kanu ní tiẹ̀ fẹ́ kí ilé-ẹjọ́ fi ààyè gba ìdájọ́ àkọ́kọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Igbákejì ààrẹ ìjẹta Atiku Abubakar àti olùdíje du ipò ààrẹ láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP nínú ìdìbò ọdún yìí ti sọ ṣùgbọ́n kan ṣoṣo tí ó lè mú un jọ̀wọ́ ìjà rẹ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu. Atiku tí ó ṣe ipò kejì nínú ìdìbò ọdún yìí ni ó tako àṣeyọrí ààrẹ Tinubu ní ilé-ẹjọ́ ṣùgbọ́n tí ó rí ìjákulẹ̀ ní ilé-ẹjọ́ tribunal tó ń gbọ́ awuyewuye lórí èsì ìdìbò ààrẹ. Màgòmágó èsì ìdìbò wà lára ẹ̀sùn tí ilé-ẹjọ́ dànù wípé kò lẹ́sẹ̀ ńlẹ̀. Pẹ̀lú gbogbo ìdájọ́ ilé-ẹjọ́, Atiku tẹ̀síwájú pẹ̀lú ẹ̀sùn ní ilé-ẹjọ́ tó fìkàlẹ̀ sí orílẹ̀-èdè United States. Nígbẹ̀yìn ni ilé-ẹjọ́ pàṣẹ kí wọ́n yọ̀ǹda gbogbo àkọọ́lẹ̀ ìwé-ẹ̀rí ààrẹ Tinubu nítorí ó fẹ́ lò ó ní ilé-ẹjọ́ tó ga jùlọ. Ó ṣe àríyànjiyàn wípé màgòmágó wà nínú ìwé-ẹ̀rí tí ààrẹ Tinubu ṣe àgbékalẹ̀ rẹ̀ fún àjọ elétò ìdìbò INEC tí kò yẹ kí ó lẹ́tọ̀ọ́ láti kópa nínú ìdíje ìdìbò. Ṣùgbọ́n nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn, Atiku ní òun kò ṣetán láti dẹ̀yìn nínú ìgbésẹ̀ ilé-ẹjọ́. Ó ní òun ti ṣe ẹ̀sùn sí ilé-ẹjọ́ tó ga jùlọ. Ó di ìgbà tí ilé-ẹjọ́ tó ga jùlọ bá dá wípé Tinubu kò jẹ̀bi nìkan ni òun máa tó dẹ́kun ìjà nítorí kò sí ilé-ẹjọ́ tó ga ju Supreme Court lọ. Nígbà tí àwọn akọ̀ròyìn béèrè bóyá àwọn aṣojú Tinubu wá bẹ̀ ẹ́ kí ó jọ̀wọ́ ẹ̀sùn, Atiku ní lẹ́yìn ìdìbò ni òun gbọ́ wípé àwọn gómìnà kan fẹ́ rí òun lórí ọ̀rọ̀ Tinubu ṣùgbọ́n òun kò fún wọn ní ààyè láti wọ inú ilé wá. Èsì yìí ni a gbọ́ wípé ó pa gbogbo èèyàn lẹ́rìn-ín nínú gbọ̀ngàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti fi dá àwọn olùkọ́ orílẹ̀-èdè lójú wípé ìjọba òun yóò rí dájú wípé wọ́n gba èrè iṣẹ́ wọn. Ààrẹ jẹ́jẹ̀ẹ́ yìí níbi àyájọ́ ọjọ́ àwọn olùkọ́ ti ọdún yìí tí ó wáyé ní gbàgede Eagle Square ní ìlú Àbújá bí ó ṣe kábàámọ̀ lórí ìṣòro tó ń kojú àwọn olùkọ́ lórílẹ̀-èdè pẹ̀lú àpọ̀jù ọmọ nínú yàrá ìkàwé, àìsí ohun àmúlò àti àìsí ìpèsè fún ohun ìgbéga iṣẹ́ ọpọlọ tí ó sọ wípé ó wáyé látàrí àìbójútó iṣẹ́ olùkọ́. Tinubu tí igbákejì rẹ̀ Kashim Shettima ṣaṣojú fìdí ẹ̀ múlẹ̀ wípé ṣíṣe ìpamọ́ ètò ẹ̀kọ́ ni ó lè mú ìfọ̀kànbalẹ̀ bá ọjọ́ ọ̀la orílẹ̀-èdè. Kí wọ́n ró àwọn olùkọ́ lágbára, kí wọ́n sì pèsè irinṣẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n lè mú àlá ọjọ́ ọ̀la wọn ṣẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Thisday tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti ṣe ìkìlọ̀ wípé ìjà ilẹ̀ tí ó wà láàrin Òròlú àti ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn
ni ìjọba ti gbẹ́sẹ̀ lé. Bákan náà ni gómìnà Tinubu yìí fi kún un wípé òun ti béèrè fún àjọṣepọ̀ olórí ológun ọ̀gágun Taoreed Lágbájá láti rán àwọn òṣìṣẹ́ ológun lọ sí ibi ilẹ̀ yìí láti lọ pèsè àlàáfíà sí agbègbè méjèèjì. Adeleke ṣe àfihàn yìí níbi ètò àkọ́kọ́ ti ìpàdé ìmọ́lẹ̀ ètò ìjíhìnrere ará ìlú tí ó wáyé ní ìlú Òṣogbo lónìí. Gómìnà ní inú òun kò dùn nítorí ìjà ilẹ̀ yìí lè lé àwọn olùdásílẹ̀ iléeṣẹ́ sẹ́yìn. Gẹ́gẹ́ bí ìjọba, òun ti gbé ẹsẹ̀ lé ilẹ̀ tí ó ń fa gbọ́nmi-sí-omi-ò-tóo, òun sì ti darí àwọn ológun sí ibẹ̀. Ó ní báwo ni ilẹ̀ tí Ọlọ́run dá ṣe máa fa ìjà tí ó ń fi ojoojúmọ́ mú ẹ̀mí lọ. Gómìnà wá ké sí àwọn olóyè, olórí agbègbè àti àwọn ọba kí wọ́n bá àwọn èèyàn wọn sọ̀rọ̀, kí wọ́n tọwọ́ ọmọ wọn baṣọ, kó má di ìgbà tí ìjọba bá ti ọwọ́ ológun bọ̀ ọ́ ni àwọn ará ìlú tó máa pariwo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tun ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.